Àwọn afẹ̀míṣòfò ṣínà ìbọn bolẹ̀ sójà rẹpẹtẹ ni wọ́n pa, wọ́n tún jí ọ̀gá sójà gbé. Àwọn afurasí alákatakítí ẹ̀sìn mùsùlùmí apá gúúsù Áfíríkà ni wọ́n tún ti ṣọṣẹ́ ní ọjọ́ Sátidé ní bí wọ́n ṣe ṣínà ìbọn bo àwọn ọmọ ológun ilẹ̀ yìí àti àwọn ọmọ ẹgbẹ́ Civilian Joint Task Force mìíràn tí wọ́n sì pa púpọ̀ nínú wọn. Ìròyìn gbọ́ pé ọ̀pọ̀ àwọn ọmọ ológun ilẹ̀ yìí ló ti dàwátì báyìí lẹ́yìn ìkọlù náà. Kódà ọ̀gá sójà kan wà lára àwọn tí wọn kò tíì rí. Ìkọlù yìí gẹ́gẹ́ bí àṣegbọ́ jẹ́ èyí tí àwọn afẹ̀míṣòfò yìí ṣètò rẹ̀ sílẹ̀ tí wọ́n sì ti gbáradì láti dojú ìjà kọ àwọn ọmọ ológun ilẹ̀ yìí. Àmọ́ títí tó fi di àkókò tí à ń kó ìròyìn yìí jọ, iléeṣẹ́ ọmọ ológun ilẹ̀ yìí ò tí ì sọ̀rọ̀ tàbí fi àtẹ̀jáde kankan síta lórí ìṣẹ̀lẹ̀ náà àti àwọn tí wọ́n jí gbé lọ.